Adégbóyèga Adéjùmọ̀, mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Empire torí bá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, ọ̀kan pàtàkì lára àwọn tó mọ ìtàn tó rọ̀ mọ́ ni. À ń sọ̀rọ̀ àtìyàn Emperor of all emperors. Kí ló pè? Emperor of all emperors. Ṣaláàfin. Wọ́n ní wọ́n ń wò pé kí Kábíyèsí Ọ̀nìrìṣà ó jẹ́ Emperor of all emperors. Jábọ̀rọ̀ mi sọ. Àwọn àhesọ ọ̀rọ̀ yìí, irú èèyàn wo ló lè jẹ́ Emperor of all emperors? Àti pé kí gan ni Ọ̀yọ́ Empire? Ibo l'Ọ̀yọ́ Empire dé dúró? Ṣó sì wà mọ́? Ṣó sì kù? Láyé ìgbà táwọn òyìnbó wá, kò sí ìsìn tí ń jẹ́ square kilometre. Ṣé o mọ̀ pé gbogbo Ọ̀yọ́ state is about 29,000 square kilometre? Bí ó ṣe tóbi tó nù. Ó ní mo fi sọ́njú òní pé tó o bá ṣu gbogbo àwọn 5 states of the eastern region, bó o bá ṣu báyìí, gbogbo wọn bí 29,000 square kilometre ní gbogbo 5 states yẹn, bí size Ọ̀yọ́ state ni. Ìlú tí ń jẹ́ Israel yẹn, àfi bíi pé Ọlọ́run ìbà rẹ o, the same kind of size Ọ̀yọ́ state náà ní Israel ní. Láwọn ibì kan náà ní Israel, ní area Galilee, the same type of climate tá a ní òkè ògùn lọ sí Ìbàràpá mọ́ nǹkankan òun náà la ní ńbẹ̀. Àwọn nǹkan kan wà tí wọ́n ń gbìn lọ́hùn yẹn tó yẹ káwa náà máa gbìn ní. So wọ́n ní square kilometre nígbà yẹn, latitude and longitude òun làwọn òyìnbó ní. Latitude and longitude tí wọ́n fi wọn Ọ̀yọ́ Empire nígbà yẹn, ó wá jẹ́ pé òun ló tóbi jù ní gbogbo empire tó wà ní West Africa, perhaps in the whole of Africa. Ọ̀yọ́ Empire. Ajagunde Ashanti o, ìwé rẹ̀ wà o, èmi ò sọ lásán. Àwọn nǹkan kan wà tí mò ń jù sí ọ tá a bá ti ṣe interview tán. Tá a bá rẹ́ni tó bá ní kò mọ̀ rí bẹ́ẹ̀, lọ́ba ní ṣe bí n rèé. Ajagun Ashanti, Ọ̀yọ́ gbalẹ̀ dénú pẹ́. Àwọn la fi láwọn èèyàn wa nílùú Ìbàdàn wa, àwọn Àlàó, àwọn Tápà lè ń pe nù. Tápà lè ń pe, ó jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ wa náà nígbà gbalẹ̀ dénú pé. Agbalẹ̀ dé Bọ̀gú, agbalẹ̀ dé Bọ̀gú. Kọ́ wá wo bí Bọ̀gú wà, wo bí inú pẹ́ wà, wá wo bí Ashanti wà lónìí ní Ghana, kọ́ wá wo gbogbo rẹ̀ bí Ọ̀yọ́ Empire ṣe tó, kàn fojú wò báwọn. Aládà, ọba ti kọjá òkè ògùn báyìí, tó ti kọjá Benin Republic báyìí, tó wọ Aládà báyìí ti wọ Ghana. Ọṣẹ dúdú wa wọ́n ṣe ń tà ń bẹ̀ dọ́là. Ǹjẹ́ wọn ò fi fídíò kan ránṣẹ́ sí ẹ táwọn ará Ghana kan ṣe lórí Ọ̀yọ́ Empire? Èmi ò fi ránṣẹ́ sí ọ, yọ̀dà fọ̀. Ẹ̀gbọ́n mi Túndé Kìlání tún ṣe kan náà tó jẹ́ pé gbogbo àwọn sábẹ́ gbogbo wọn títí tí dé Porto Novo kọjá lọ sí Togo. Ẹ̀gbọ́n mi Túndé, wọ́n ṣe birthday lẹ́nu ọjọ́ mẹ́ta, ó dùn mí tí wọ́n lè bá wọn jókòó. Túndé Kìlání, gbogbo bí Ọ̀yọ́ Empire dénú. Ṣé àwa máa fi ọwọ́ kékeré máa fi mú irú nǹkan báwọn? Kò ṣeé ṣe. Bàbá kan bẹ, òyìnbó ni. Àbúrò mi kan, Professor Ṣeun Kọ́ládé, ó wá lọ sí Dubai, ló lọ rèé ṣe conference kan, ló bá pàdé bàbá òun. Èbó ni o. Ọ̀rọ̀ Ọ̀yọ́ Empire ló sọ láti bẹ̀rẹ̀ dópin ní àbúrò mi lanu. Ọ̀yọ́ Empire bó ló ṣe lẹ́nu yín? Ìyẹn ní orí ibi tóun ti gba PhD nù. A fẹ́ gbé wá sí Nàìjíríà báyìí. Múye irú wọn káàkiri ayé. Bó dé Bahai, nígbà àwọn ará tó kó lẹ́rú lọ sí Haiti, tí wọ́n ní àwọn ò ṣerú mọ́, tí wọ́n jàjà, wọ́n sì jàjà ń gbára wọn. Ògún Ṣàngó gbogbo ẹ̀ wọ́n kélé wọn lórí. Àwọn ìlú tí ń jẹ́ orúkọ ìlú wa, wọ́n ń bẹ ní Jamaica.
tó bá tún wá wo ohun tí wọ́n ń pè ní Christianity nírú Cuba mọ́ nǹkan kan, there's something we refer to as syncretism, and that is when you take the local from your locality and you infuse it into the Christian religion. Syncretism tó wọ Christianity lónìí, Lord Ṣàngó ti di saint, Yemọja ti di saint. Ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀yọ́ empire. Kí la tún ṣáàtúmọ̀ tó sọ gbogbo ọ̀dà níjó òní ètò wa. Ǹjẹ́ wọn ò sọ fún ọ pé tó Ògúndé bá tún tẹ́yé wá tó bá wọ studio yóò sọ pé Yorùbá ponú. Ẹ sọ bẹ́ẹ̀. Ọ̀dà níjó òní ètò wa mo fi kan náà mọ ẹlẹ́kẹ̀ mi hàn pé ààfin ọba Benin bẹ́ẹ̀ ni wọ́n ti fún mi. Tẹ́ ẹ bá wá fẹ́ mọ bí Yorùbá ṣe gọ̀ tó, bá a ṣe ponú tó, ẹ wá yan gbogbo àwọn tí wọ́n ń sọ pé kò sọ́yọ́ empire kan mọ́ o, Ọ̀yọ́ empire o, ó ti bá Ọ̀yọ́ ilé lọ o. Ẹ̀rí ń pa mí. Ọ̀yọ́ empire didn't end until 1906. Benin empire didn't end until 1912. Nígbà tí Ọ̀vàrànwẹ̀ náà gba èsì tí ó di pé wọ́n lè kó ńbẹ̀ tí wọ́n mú lọ Calabar. Òun lórí rẹ̀ nìkan ni wọ́n gbé wá sí ọ̀run ọba Àdó nífẹ̀. Torí gbogbo orí ọba tó bá ti látòrí Ẹ̀wẹ̀ka òun ni wọ́n ń gbé wá sífẹ̀. Ọmọ Ọ̀rànyàn. Kẹwàá lẹ́yìn náà o, tẹ́ ẹ pera yín ní àwọn ọ̀tí àwa pé tí wọ́n ní Benin empire o. Ọmọ tí wọ́n ń pè Great Benin empire. Kẹwàá ní ẹ̀yin tẹ́ ń pera yín ní Great Benin empire, ẹ mọ̀ gan o, ẹ mọ̀ fẹ́ ni wọ́n rá o. Ìbọ̀nà yẹn àwa yìí náà ni àwa tá a ti sọ pé empire tí ó ti lọ, ẹ̀yin wá sì wá ń ṣe ọba yín bíi pé Ọlọ́run ni. Ọmọkùnrin kan lẹ́yìn ọjọ́ mẹ́ta Ìdọ̀n Pedro Ọbaṣẹ́kí tí ẹ̀ mọ̀ tó sọ kí ló lè ṣe náà tí wọ́n ń dorí wọn ó bú ọba Benin lásán, wọ́n bá nà án. Ohun tí mo rí ọ̀dà wọn já ń hòhò, kí ló á le tó bẹ́ẹ̀? Ṣùgbọ́n báwọn ṣe mú ọba tiwọn nìyẹn pé emperor tíá tó ní empire Great Benin, a gbọ́dọ̀ fi ìka káfí rẹ mú, a gbọ́dọ̀ mọ́ fún náà tí a gbọ́dọ̀ Aláàfin ò ṣe é rí fín. Ẹ wá ní àwa tí a ti rí tí a fín, àwọn tí ẹ̀gbá tí ń jẹ́ Ọ̀yọ́ empire mọ́ kẹ́yìn náà Benin kẹ́ni ẹ̀gbá tí ń jẹ́ Benin empire mọ́ kẹ́yìn náà kẹ́ ṣe bíi tí a ṣe bá wà ní ẹ̀gbọ́n. Ọ̀rọ̀ Olúgbọ́n lẹ̀gbọ́n Àrẹ̀sà làbúrò, àwa lẹ̀gbọ́n yẹn, àwa la lọ̀ranyàn. Aláàṣẹ mọ́ kẹ́yìn náà mọ́ ṣe tí tẹ́ ẹ bá mórí yín délé láti Benin. Ọ̀dà bóyá ẹ lè mórí délé ṣùgbọ́n ẹ lè mú etí yín délé lórí etí yín ó ti di ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní bí ọba sì ṣe tí ń kọ́, wọ́n ní orí adàbí kí ni bí àpòláàgì. Bẹ́ẹ̀ rí bí Yorùbá ṣe wí nù. Bí ò bá sátàǹpàkò, bí ìlagbà lọ́wọ́ rí, bí ò bá sétí orí adàbí àpòláàgì, lẹ́bàá máa gbé àpòláàgì bọ̀. Ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. Àwọn empire mélòó gan-an la ní? Níbo? Jákèjádé orílẹ̀. Orílẹ̀ èbò. Empire mélòó la ní? Àwọn bo gan ni empire? Ọjọ́ kan náà la lẹ́mpáyà mi nílẹ̀ Yorùbá. Ọ̀dà tá a bá ní sọ fún mi. Jákèjádò gbogbo àgbáńlá ayé ń kọ́ empire mélòó la ní? Àwọn bo gan ni empire? Wọ́n pọ̀. Irú Japan nísìn, wọ́n lẹ́mpáyà títí ìgbà second world war tí wọ́n wá di pé wọ́n jù ẹ̀ fún Amẹ́ríkà ńgbà wọ́n sọ bọ́ǹbù sí Hiroshima àti Nagasaki, òun ni empire tán. Ṣùgbọ́n orúkọ ẹni tí ó dá empire wọn ńlẹ̀ òun wọ́n pè ní Emperor Jimmu. Ìjọ tí wọ́n sì bí ọjọ́ ìbí rẹ̀ òun ni wọ́n sì fi ń ṣe Empire Day wọn, wọ́n fi ń ṣe
àwọn ò ní pè ní Independence Day, àwa là ń pè ní tá a gba independence. Òun làwọn fi ń ní èdè tiwọn ni wọ́n fi ń pè bí Empire Day tiwọn ní Japan. China, empire tó tiẹ̀ wà ní China á tó 4-5 tí wọ́n ti tó jẹ́ pé ní ìsọ̀rí different dynasties tí wọ́n gbé jáde níbẹ̀. A ní British Empire, wọn náà mọ̀. Bàbá wa Ayọ̀ Adébánjọ, ọ̀rẹ́ mi kan ní Mọ́gàjó láti kọ̀wé lórí bàbá Adébánjọ. N tí ń ṣe mí ní ìsìn, ṣé mo lè ráyè kọ̀wé tí n bá tiẹ̀ kọ̀wé kí n kọ kinní òun nítorí ó bá bàbá lò pọ̀. Òótọ́ ni o, ṣàṣà èèyàn ló bá bàbá lò tó mi. Tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ibi wọ́n bí bàbá sí gangan òun là ń pè ní lónìí o Ìsànyà Ògbó. Kò jìnnà sí Ìjẹ̀bú Òde mọ́ ní ìsìn o, ojú bí ibùsọ̀ bíi 5 sí nǹkan kan sí Ìjẹ̀bú Òde. Ṣùgbọ́n láyé ìgbà táwọn bàbá ń dàgbà, Òkè Lámùrẹ́ wọ́n ń pè, níbẹ̀ bàbá ti bẹ̀rẹ̀ iléèwé. Nígbà yẹn wọ́n wá ti Òkè Lámùrẹ́ lọ síbi ojúde ọba wà ní ìsìn láti lọ ṣe Empire Day. Wọ́n á ti jí bàbá láago 4 láàárọ̀ kùtùkùtù ni wọ́n ti jí, ni wọ́n ti wẹ̀, ni wọ́n ti wọṣọ skul. Ṣùgbọ́n ilẹ̀ ò tíì ní mọ́, wọ́n wá sọ pé káwọn ọmọ iléèwé kí wọ́n ti déléèwé ní aago 5 lórí Empire Day. Wọ́n ṣe o. Nígbà bá wá débẹ̀, wọ́n wá tò wọ́n báyìí. Ó mọ ní tí wọ́n ṣe mọ̀ pé irú ìyún bá nínú ìsìn wọ́n mọ̀ kọrin lọ sí Ìjẹ̀bú Òde ni. Ó wá mọ ní tí wọ́n ń kọ. Nítorí wọ́n ti mọ̀ pé àwọn ọ̀pẹ́ bẹ́ẹ̀ jí láago 2 gan, ìgboro jìnnà sí Òkè Lámùrẹ́ ńgbà yẹn. Kò tí ì sí gbogbo ojú ọ̀nà báyìí bíi pé kéèyàn máa gba igbódégbó, ìletò déletò. Wọ́n máa sọ pé ẹ mọ́ sọ pé apẹ́ o, Òkè Lámùrẹ́, Òkè Lámùrẹ́, Òkè Lámùrẹ́ láti wá sí Empire Day. Ẹ mọ́ sọ pé wọ́n ti ìwé tí ìdèbí wọn lọ. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé aago 8 tí wọ́n bẹ̀rẹ̀ Empire Day, kò sí bí àwọn ó ṣe tètè débẹ̀. Orin yẹn wọ́n á máa fi dunnú ara wọn pé kì í ṣẹjọ́ àwa o, kì í ṣe pé àfẹ́ wá sí Empire Day o, ọ̀nà jìn ní o. Ẹ má sọ pé apẹ́ o, Òkè Lámùrẹ́, Òkè Lámùrẹ́. Nígbà wa gàdá bá fẹ́ fi bàbá ṣe yẹ̀yẹ́, tá a bá lọ lè ṣe mítìn lógbó, gbogbo wa ó ti jókòó láwọn ọmọ dúró de kí bàbá ó jáde ká lè bẹ̀rẹ̀ mítìn. Àwọn kan tẹnu wọn gbọ́rọ̀, àwọn Sálíù nù wa. Wọ́n máa sọ ẹ má sọ pé apẹ́ o, Òkè Lámùrẹ́. Kí bàbá ó tètè láti wá sí Afẹ́nifẹ́re Day. Ṣé ẹ rí kọ́lọ̀ mọ́ gba ògo tó ti fúnlẹ̀ Yorùbá. Empire kan la ní, kò jù bá lọ. Kí gan la fi mọ Empire tó fi yàtọ̀ sáwọn ìlú ńláńlá yòókù? Torí tá a bá wo ìlú eléyìí, a rí pé ìlú ńlá leléyìí, ṣé lè ní òtún Empire ni? Ṣùgbọ́n kí gangan làmúyẹ ìlú tó ń jẹ́ Empire tó fi di pé Ọ̀yọ́ Empire òun ló ń jẹ lórí gbogbo ilẹ̀kílẹ̀ gbà? Ohun tá à ń pè ní Empire òun ni pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú bóyá kingdom, ẹ lọ́ba, oníjòyè ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹ wá lákínkanjú, ẹ wá ń tẹ̀ síwájú, bóyá lórí ọ̀rọ̀ okòwò ni o. Àwọn ìlú tó súnmọ́ yín wọ́n wá ń jẹ lábẹ́ yín, ẹ̀yin náà ń jẹ gàba. Ẹ jọ ń ṣètò bí nǹkan ó ṣe máa dáa. Wọ́n ń pè nǹkan kan ní administration. Wọ́n ní ìlú tí ò bá sófin kò sí kíni. Lábàá tó sọ pé àwọn òfin rèé o. Lábàá tó sọ fáwọn tá a jọ ń ṣe bá a ṣe àṣà tiwa rèé o. Àṣà tiwa yẹn
lábàá tún kà fáwọn kan ní gbogbo ọba mọ gbòòrò lọ. Ṣùgbọ́n nǹkan kan wà tá à ń pè ní human nature. Human nature ni pé bí mo bá jí tí mo rí iṣu jẹ lónìí, tí n bá rí ọyẹ pọ̀ ọ̀la iṣu nìkan náà mo tó jẹ ọ̀túnla iṣu, bóun ni ó ṣe rí variety. Ọ̀dà ibí ni ààlà wà. Kí wọ́n sọ ń pa ààlà, wọ́n ní ààlà ni ó fi kíni yóò fokú ọ̀lẹ hàn. Ọ̀dà oko mi yóò tó gbogbo àwọn tí mò ń fi oko yìí tọ́jú, wọ́n ti pọ̀, ìyàwó méjì mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di 4, ọmọ ti di 8. Mo bá tún tẹ̀síwájú, oko wájú ń bẹ. Ṣé mo pé nígbà tá a wà ń kéke, oko etílé láti mọ já tòmítò wọn nǹkankan, oko wájú láti mọ lọ rè wá iṣu. Bí Ọ̀yọ́ ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. Ọ̀yọ́ á bẹ̀rẹ̀ sí í gbalẹ̀ lọ. Ọ̀yọ́ wá ń ṣe nǹkan kan tá a tún ń pè ní àkóso. Pé ìlú tí ò bá sófin, ẹ̀ṣẹ̀ ò sí. Gbogbo òfin, gbogbo ohun tí Ọ̀yọ́ wá gbé kalẹ̀, ó fẹ́ẹ̀ mọ́ sí ní gbogbo Áfíríkà àwọn tó rí irú ẹ̀ ṣe. Ó sọ pé bó mo ṣe wí yóò dáa fún ọ. Nígbà tó Òyìnbó dé tó gbé democracy dé, ṣé Ọ̀yọ́ empire ò ní democracy? Wọ́n ní. Gbogbo nǹkan tẹ́ ń pè ní ministry la ní. Àbọ̀ ọ̀gbọ́n tí mo wí. Tó bá jẹ́ pé Ministry of Defence Kakanfò nù. Ministry of Justice àwọn Ògbóni nù. Àwọn legislator àwọn Ọ̀yọ́mèsì nù. Tẹ́bálẹ̀ tó ń fẹ́ Prime Minister Báṣọ̀run bẹ́ẹ̀. Bẹ́ẹ̀lẹ̀ wá ń fẹ́ executive gangan Aláàfin wà bẹ́ẹ̀. Òun ìlú fi tòrò tọ́yọ́ fi gbalẹ̀, tọ́yọ́ fi wá di pé a fi ń sọ pé láyé Olúgbọ́n, láyé Àrẹ̀sà, akẹ́borùn 6. Tá à ń wọ ọmọ tí kọrin fún ọ rí. Àrán bàbá aṣọ. Yóò dà fún ọ. Èmi wọ kókò, mo rè pinrin, mo ra sányán bàbá aṣọ. Kókò ọ̀tọ̀, èpìnrin ọ̀tọ̀, mo ra àrán ọ̀tọ̀, kókò, silk, èpìnrin, satin, àrán, velvet. Nígbà Ọ̀yọ́ wọ̀ yẹn láyé bàbá wa Àtàndá Adégolú 1776. Ìwé kan bẹ tí Bishop Browder kọ tó lóun fi lọ sí Ọ̀nìṣà ní 1859. Kì í ṣe mo fi ń bú wọn o, ìwé tí wọ́n kọ ni o, wọ́n ní wọn ìwọ̀ṣọ́ ńbẹ̀. Mo wá rí kà náà pé àwọn tó wá jẹ́ bí olórí wọn kan náà, wọ́n ti ẹ̀kọ́ ni pé ẹni tí ó bá wọṣọ yóò mọ san fine. Ìyẹn ti fi hàn pé lóòótọ́ ni wọn ò wọṣọ. Mo wá wò ó ìgbà tábà tí ń wọ àwọn aṣọ ńláńlá. Ọ̀yọ́ nù. Ní tí wọ́n rán mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òun ṣọ́ o. Wọ́n rán mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òun ṣọ́. Aṣọ tí mo ró. Mo gbà tí Ìṣẹ́yìn ti ń ṣe aṣọ. Abẹ́ Ọ̀yọ́ kọ́ ni Ìṣẹ́yìn wà. Abẹ́ Ọ̀yọ́. Tá à ń wí náà nù. Gbogbo pé à ń sọ̀rọ̀ Ọ̀yọ́ títí kan Ibn Bàbá ọmọ Timbuktu tó kọ́kọ́ kọ orúkọ Yorùbá jáde nínú ìwé ní 1611 tó ṣèwé lórí pé àwọn tí wọ́n ń fi ẹ̀sìn kóyàn lẹ́rú, ó ní ti Yorùbá yàtọ̀. Ó láà mọ bí wọ́n ṣe ń ṣokòwò, ó láà mọ bí wọ́n gbà ṣe ń ṣe ìjọba. 1611 Ọ̀yọ́ ní ń bá wí. Ọ̀yọ́ la ń pè ní Yorùbá ńgbà náà. The very first mosque nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ ní 1740. Àwọn Báṣọ̀run Yàmbá gbogbo wọ́n ti ṣòwò kọjá lọ. Ní tí wọ́n mú bọ̀ láti ibẹ̀ yẹn tí wọ́n ní ìlú Málì, ó ní ìmọ̀ Málì tá a sọ dìmọ́lé. Ọ̀rọ̀ Ọ̀yọ́ ló ń wí. Ṣé gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ní bẹ lábẹ́ Ọ̀yọ́ empire? Àwọn kan sọ fún mi pé
kì í ṣe gbogbo ìlú. Bàbá kan tiẹ̀ wà tí mo tiẹ̀ rí lẹ́gbàá, ó ní gbogbo ọwọ́ Ẹ̀gbá ní Ọ̀yọ́ ni wá. Ó lè má rí bẹ́ẹ̀, ó sì lè rí bẹ́ẹ̀. Wọ́n ní Òwu la kọ́kọ́ dá, bẹ́ẹ̀ dówu ẹ bèrè wò, Òwu ń bẹ ní Abẹ́òkúta. Ìyẹn ọ̀kan. Ṣùgbọ́n Olúbara o, ọba ní l'Abẹ́òkúta o, bẹ́ẹ̀ Ọ̀yọ́ ni. hmm, Ní ọgbọ́n mi o. bẹ́ẹ̀ Òkè ọ̀nà Ẹ̀gbá, Ọ̀yọ́ ni. Èmi ò wá mọ̀ tàwọn yòókù o. Ṣùgbọ́n kí ló dé tí bàbá wa Adéyẹmí kejì tẹ́ ẹ fi ọmọ rẹ̀ Ọláyíwọlá Àtàndá fi ránṣẹ́ sí ààfin Aláké kó lọ rè gbé bẹ̀? Nǹkan kan náà ni ó pa wọ́n pọ̀. So gbogbo iye wa kòkòrò gángan tó kọ́kọ́ jẹ́ Ige Kakanfò ṣe pé Kétu ní Benin Republic. Ọ̀dà ń bọ̀ ló tún wá kù. Ẹnìkan sọ fún mi o, ó ní Ọ̀yọ́ ò dọ́dọ̀ tí a wọ́n lọ jẹ́ pé ẹ̀wà important. A jẹ́ pé Ọ̀yọ́ ò wò pé ẹ jẹ́ nǹkan kan inú ọ̀fi dọ́dọ̀ yìí. Àbí ṣé èèyàn máa gbé ẹran erin lé orí tí àwọn fi ẹsẹ̀ ra? Tó bá jẹ́ pé ẹ jẹ́ nǹkan tí ẹ bá tó nǹkan tó yẹ kí Ọ̀yọ́ kó mójútó, yóò mójútó yín náà. Emperor of all emperors, kí lè wá fẹ́ sọ lórí ẹ̀? Èmi ò tiẹ̀ gbọ́ rí, àbí bó ṣe ń sọ yìí. Nǹkan kan tẹ́lẹ̀ kan mọ̀ ni pé ọ̀dà ṣèbí Ìbàdàn náà ni ọ. Bẹ́ẹ̀ wọ́n bá jẹ Olúbàdàn ọ jẹ Balógun. Láì méjì ni, tàbí kó wà ní ti láì ọ̀tún. Bàbá mi ni Balógun ìsìn yóò. Bàbá mi Tajudeen Ajíbọ́lá, bàbá ló jẹ́ fẹ́mi. Nígbà ẹ̀gbọ́n mi Professor Sọjí Adéjùmọ̀ tí ó ṣe marriage 1991 nílùú ọba, bàbá mi Tajudeen Adéjùmọ̀ ló dúró nídúró bàbá fún àwọn Adéjùmọ̀. Nígbà wọ́n ṣèwé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n ní ibi táwọn ṣe ní Agbeni tí wọ́n ń pè ní ilé ń rógbó lónìí pé ilé Adéjùmọ̀ làwọn mọ̀ sí nígbà táwọn ń dàgbà. Sọ fún bàbá mi pé mo sọ bẹ́ẹ̀. Ṣé ẹjọ́ ò tí ì jẹ jagun nìbàdàn, ṣé ó lè jẹ Balógun? Ìwọ tó ṣàkóso ìlú méjì, tó ṣàkóso ìlú mẹ́ta, ṣé o lè pera rẹ ní nǹkan kan tó kọjá pé ọba ìlú ibi tó wà? Ṣé o lè pera rẹ ní ọba tó kọjá ibi tó wà dépòdépò wọ́n wà pera rẹ lẹ́ńpọ̀rọ̀? Mi ò mọ tí ń jẹ́ pé emperor èèyàn kan ní pera rẹ̀ lẹ́ńpọ̀rọ̀ o. Ṣé ń gbọ́? Wọ́n pera rẹ lẹ́ńpọ̀rọ̀, ọkàn tara rẹ jẹ ni. Ìsàn tí mo fẹ́ sọ yóò dáa, ṣùgbọ́n máa sọ. Bàbá kan wà nìbàdàn táwọn máa ń pè bàbá wa ní bàbá Búsàrí Rájí. Ọdún yẹn lọ sí bí ọdún 1987 àbí 86 tiẹ̀ ni, before the Constitutional Conference of 1988 ní Ìbàdàn wọn náà fẹ́ yan leader. Wọ́n wà láàrin bàbá Búsàrí Rájí àti bàbá Adédìbú. Nígbà bàbá Adédìbú rí pé tí wọ́n bá fẹ́ lọ dìbò, bàbá Búsàrí Rájí ń fún lọ́ba yọ̀ǹda rẹ̀. Ó kọ lẹ́tà, bàbá Adédìbú kọ lẹ́tà pé ó yọ̀ǹda rẹ̀ fún bàbá Búsàrí Rájí. Bàbá Búsàrí Rájí bá gbé lẹ́tà yẹn, èmi ni wọ́n bá ń lé ńjọ́ náà. Wọ́n fẹ́ wá fún ẹ̀gbọ́n mi Professor Sọjí Adéjùmọ̀ Ajírọ́ba gbogbo Ìbàdàn. Àṣàṣípa Ọ̀mí Àdìó ó ní secretary Ìbàdàn gbà náà, gbogbo olóṣèlú Ìbàdàn. Èmi wọ́n bá ń lé, wọ́n ní Sọjí dàbí ní wọ́n sì lé wọn. Lẹ́tà rí o, bàbá Adédìbú kọ lẹ́tà pé àwọn ti yọ̀ǹda leadership fáwọn. Gbogbo wa bá gbà ṣe múso bàbá Adédìbú. Àṣẹ tí ń bẹnu bàbá aṣọ yàtọ̀. Bàbá bá ní bàbá mi, ẹ̀yin náà ló yẹ kó mú ọgbọ́n gbọ́dọ̀ bá yín dù, èyí tẹ́ ti lọ House of Rep. Èmi ò lọ House of Rep, ẹ̀yin lè ṣe lọ́rọ̀ kan ṣá. Ń múra ń bọ̀
Àjì bọ̀ bàbá Adédìbú bá taari bàbá Búsàyọ̀ Rájí pé kí wọ́n lọ sí àjì kí wọ́n tó dé Sọjí mo ti gba ọ́fíìsì fún yín ní Agbowó wọ́n bá yọ̀ǹda kọ́kọ́rọ́ ọ́fíìsì ẹ̀gbọ́n mi nìkan fún ẹ̀gbọ́n mi wọ́n sí òkú ṣé tẹ́ ẹ̀ bá sílẹ̀kùn wọlé bó o lèèyàn ṣe wọnú ọ́fíìsì tiẹ̀ kódà mo láti mọ̀ ṣèpàdé ẹjẹ́ àti ẹ̀kọ́ kọ́ṣì kan mọ̀ létí ná kó tó di pé àlọ́ àmọ́ ṣe ní Àgbowó nígbà ìpàdé mọ̀lété òde àmàlà ń bẹ́ńbẹ́ àbùlà ń bẹ́ńbẹ́ ewédú ń bẹ́ńbẹ́ gbogbo àwọn èèyàn jẹun ọ̀dà ká máa pe mítìs Àgbowó nígbà àwọn èèyàn ti rí oúnjẹ jẹ lọ́dọ̀ bàbá Adédìbú bí ilé bàbá Adédìbú ṣe bẹ̀rẹ̀ sí kúnnù tí a sì bẹ̀rẹ̀ sí ṣe mítìn bẹ́ẹ̀ nígbà bàbá Rájí gan dé wọ́n dé bá wa ń bẹ̀ ní lábákú jọ ń ṣe mítìn táwọn wí lọ kò sẹ́ni tó tiẹ̀ wá sọ pé ta ni lídà mọ́ ta ni ìṣe lídà mọ́ torí lídà ti jẹ́wọ́ ara rẹ̀. bí bàbá Adédìbú ṣe di lídà nù. mo ń sọ story ìwọ wá fẹ́ mọ interpret ẹ̀. So ẹ ń bá fẹ́ pera rẹ̀ lídà you can go ahead. Bọ̀ ń gba bàbá wa Awólọ́wọ̀ tó kó gbogbo ẹgbẹ́ tí wọ́n ń pè ní AG ìjọ tí wọ́n pàdé tán lọ rèé ṣe mítìrì ní Ọ̀wọ̀ tí gbogbo ẹ̀ tọ́jọ́ àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn kan sá mú àwọn ṣe mítìrì kejì ní Òkè Bọ́là bàbá Awólọ́wọ̀ tó ti wá àwọn èèyàn kún èèyàn àwọn ọmọ Ìgbò kan tó ti jọ ìwọ̀n SU kó kú gbogbo ẹ̀ àwọn bàbá Adébánjọ wọn wà bẹ́ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n ju bàbá Awólọ́wọ̀ lọ Ajásin ju bàbá Awólọ́wọ̀ lọ bàbá H.O. Davis ju bàbá Awólọ́wọ̀ lọ wọn gbọ́ bàbá Akérèlé tó jẹ́ bàbá sista mi excellency Akérèlé Bọ́kùnrin Akérèlé wọ́n ju Awólọ́wọ̀ lọ gbogbo wọn wà bẹ́ẹ̀ njẹ́ kí ni yóò ṣe báyìí láàrin oṣù mẹ́ta ṣáà lè lé sí ìkúkú mẹ́ẹ̀ tá a fi gbàjọba ìbò ní ń bọ̀ yìí l'Awólọ́wọ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ tàwí ó mọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tàwí nígbà ó jáwé olúborí ni wọ́n máa ń kọrin ta Awólọ́wọ̀ ní bàbá káwí ní bàbá Awólọ́wọ̀ bàbá wa Awólọ́wọ̀ kọ́ ló pera rẹ̀ lídà àwọn gan tó fẹ́ tó bí lọ́mọ ni wọ́n sọ pé Awólọ́wọ̀ ní bàbá káyì ẹnìkan ìpera rẹ̀ lídà àwọn èèyàn ni ó sọ ọ sì lè pera rẹ̀ ní ntọ́ ọ̀jẹ́ irú Ìbàdàn wa tí mo sọ ní ìsìn jẹ́ Jágún ọ̀fẹ́ máa pé wọ́n ní Balógun ló ṣeé ṣe. bàbá bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ empire ṣe mọ̀ pé Ilé-Ifẹ̀ kì í ṣe empire báwọn èèyàn ṣe ń sọ ṣùgbọ́n ṣé ó lágbára lórí empire yìí pé bàbá ọmọ ló nílẹ̀ àtọmọ àti ntọ́mọ ni bàbá ọmọ ló ní. ọ̀dà bó ṣe sọ̀dà o ṣùgbọ́n èmi ò wá rí bẹ́ẹ̀ ìwé mímọ́ gangan Bíbélì kò sọ bẹ́ẹ̀ ṣebí Ábúráhámù òun ló ti ibi tí wọ́n ń pè ní Ur of the Chaldees níbi tá à ń pè ní Babylon nígbà yẹn tí ń jẹ́ Iraq lónìí síbọn ló ti bẹ̀ wá tẹ̀dó sí ilẹ̀ Kénáánì ó bímọ kìíní ìyún èso olú ọmọ ó bí kejì tó jẹ́ ti ìyàwó rẹ̀ Isaac ìyẹn lolú ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe máa alákọ̀ọ́kọ́ ṣe olú ọmọ ọ̀dà ńgbà wá fi Isaac gan ṣe olú ọmọ òun náà wá bímọ ó bímọ mélòó méjì Jacob àti tatúni. ẹ̀yin náà ni ẹ bá wa sọ. ọ̀ka Bíbélì rè ni. ẹ̀yin làwọn èèyàn fẹ́ gbọ́. ọ̀dà àti Ísọ̀. bàbá wọn Isaac Ísọ̀ ló fẹ́ràn tó fẹ́ gbé kinní òun lé lórí ìyàwó
Jacob lòun fẹ́ràn. Lápá bá dapá apálápá yìí sọ òun lóhun Jákọ́bù. Bàbá ní torí irun ń bẹ lára ìsọ̀ dáadáa, bàbá ò sì rí ìdán mọ́. Wọ́n ti pa ẹran kan, wọ́n ti gbélé Jákọ́bù. Bàbá gbọ́wọ́ lé báyìí lórí irun ìsọ̀ rẹ̀. Gbọ́ngbà tí ohun ọ̀ jáde, apálápá yìí sọ òun lóhun Jákọ́bù. Ó ṣàsúre fún Jákọ́bù. Ṣé òǹdè? Òǹdè. Bẹ́ẹ̀ni. Ọlọ́run wá change orúkọ Jákọ́bù kúrò ní Jákọ́bù. Kí ló wá sọ? Kí ló sọ? Ilé ẹ bá wa sọ. Israel. Òun ni a fi ń jẹ́ ní ilẹ̀ tí ń jẹ́ Israel fi ń jẹ́ Israel lónìí. Ẹ ṣé máa pè ní ilẹ̀ Abrahamu. Ẹ ṣé máa pè ní ilẹ̀ Abraham. Kẹ́ ní the land of Abraham. Tàbí kí wọ́n sọ pé the land of Isaac. Tàbí kí wọ́n sọ pé the land of Esau. Ó sì wá jẹ́ land of kí ló pè? Israel. The land of Israel. Bọ́lá ń ṣe ń ṣọlá rẹ̀ nu. Tó ń gbọ́ mi? Àgbọ́yé. Nígbà Ọ̀rànyàn ó dé ibi tó dé tí ó fi bí ọwọ́ mi ká tá à ń pè ní Ẹ̀wẹ̀ka. Kìí ṣe bẹ̀yẹn lọ́wọ́ kọ́dé o. Ìlú táwọn yẹn gan ń gbé gan kìí ṣe ibi tí wọ́n wà ní ìsìn Ọ̀gọ̀tàn wọ́n ń pè ó. Òun gan Uselu ló kọ́kọ́ dé sí. Uselu yẹn sì jìnnà ká tó dé ibi tí tóògèètì wà ní ìsìn ní Ọlẹ́gbẹ́ ọ̀kadà. Òun ló kọ́kọ́ dé sí. Ibi gangan tí wọ́n sì ń lọ gan ìgọ̀dọ̀mígọ̀dọ̀. Ó sì gbà níbi ọdún kan sí méjì kó tó di pé ó lè ráyè wọ̀lú kó tó di pé ó jọba ń bẹ̀. Àti Ọ̀gọ̀tàn àti ìgọ̀dọ̀mígọ̀dọ̀ àti gbogbo ẹ̀ kí wọ́n ń pè bẹ̀yẹn ní ìsìn. Ibi ní ilẹ̀ ìbínú. Ilẹ̀ ìbínú tí Ọ̀rànyàn sọ. Ló di ilẹ̀ ìbíní. Òun ló di ìbíní. Ilẹ̀ ìbínú ni wọ́n ń jẹ́ nísìn. Wọ́n ṣe máa jẹ́ ìgọ̀dọ̀mígọ̀dọ̀. Tàbí kí wọ́n sọ pé kí wá dẹ̀ ṣe Ọ̀rànyàn mọ́ Ògìso wọn kún jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kán ní Ògìso ni. Bọ́lá ń ṣe ń ṣọlá àti ẹ̀. The British people bó ṣe ń wò wọ́n yẹn they are actually originally Germanic people. Ṣé ilẹ̀ Germany là ń pe England nísìn? They are Germanic people. Ṣé Germany ní wọ́n ní empire kan ni? British Empire náà ló gba ilé ayé so. The British Empire ended bóyá ọ̀nà méjì ni àwọn kan ní First World War àwọn kan ní Second World War. Tó gbé ojú 350 years lọ. Ọ̀yọ́ Empire sì lò 650. Ẹ wá ní Ọ̀yọ́ Empire kan ó kú sí ibì kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Ilé. Ọ̀dà Ọ̀yọ́ Aláàfin tá a wà ní ìsìn ẹ bá pè lágọ̀ọ́dọ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ pè lọ́yọ́ Àtìbà Ọ̀yọ́ lọ́yọ́ jẹ́. Ibi London wà lónìí nǹkan London wà originally o. Àwọn èèyàn mọ̀ sí Ifẹ̀ gangan kọ́. Àwọn kan nífẹ̀ẹ́ mẹ́ta àwọn kan nífẹ̀ẹ́ mẹ́fà. N tá a mọ̀ ni pé Ifẹ̀ ò dáyé wà. Àbọ̀ ọmọ. Ifẹ̀ ò dáyé. Ifẹ̀ ò dáyé wà. Ẹ sì débẹ̀ Oòduà o ó sì tún kú fẹ́ kán o. Gbogbo ẹ̀ náà ni a máa ń ṣí láti ibìkan sí kan kó tó di pa débi tá à ń lọ. Nǹkan mẹ́rin ló wá ṣẹlẹ̀. Ifẹ̀ òye láàgbò náà wà o. Àbọ̀ ọmọ. Àgbọ̀. Ọ̀dà. Ṣé o wá rí Ọ̀yọ́ Aláàfin táwọn wí lónìí o? Nǹkan mẹ́rin ńlá kan ṣẹlẹ̀ ńbẹ̀ láyé Ọ̀yọ́ Empire sí ni. Kí làwọn nǹkan mẹ́rin ọ̀hún? Yóò dáa fún ọ. Ìkíní
Àtìbà gangan ìyá tó bí lọ́mọ wọ́n gbọ́ mi o ìyá tó bí lọ́mọ ẹ̀gbẹ́ Àgọ́dọ̀yọ́ wọn ti bí, ìlú ìyá rẹ̀ ló wà kọ́kọ́ dèyún. Ó sì ti kúrò lọ́yọ̀ọ́lé láti 1815 sí 1816. Ọ̀yọ́lé ò wá tú until 1836. Àtìbà ti kúrò bíi 20 years kó tó dé. Ṣé máma tún gbọ́ kinní kan o, ogun òkú Ọ̀yọ́lé o, Ọ̀yọ́lé tú ni o. Tó ogun bá pọ̀ Ọ̀yọ́lé ni bí Ìlọrin ni ìbádà, àwọn Fúlàní ni ìbá máa gbé bẹ́ẹ̀ ní ìsìn ìlú ní wá tú Ọ̀yọ́lé. Yọ̀ọ̀dà fún ọ̀rọ̀ báyìí ni wọ́n ń bọ̀ oníkálukú wá bẹ̀rẹ̀ sí alẹ́ tí ẹ̀ ní ọjà alẹ́ lákẹ̀sán lóníkálukú bẹ̀rẹ̀ sí lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ńgbọ̀ Olúewu ọba wa ó ti parapọ̀ pẹ̀lú Elédùwì tọ́jọba Ìbàrùbá. Tìmì Ẹdẹ gbogbo wọ́n ti kó jọ Òṣogbo, Ògbómọ̀ṣọ́ gan wọ́n fi wá ṣe base kó tó di pé wọ́n kógun lọ bá Ìlọrin. Wọ́n lọ ja ogun Ìlọrin ni, kì í ṣe pé wọ́n wá jagun lọ́yọ̀ọ́lé. Àtìbà ti kó dé Àgọ́dọ̀yọ́, ó sì ti ń ṣe àkóso díẹ̀díẹ̀. Àwọn èèyàn náà ti wá ń dé bá, àwọn kan ti lọ. Ìkúnmi bàbá Mọ́sádéwìn òun ti lọ Ọ̀jàyè. Bam tá máa ń sọ̀rọ̀ Ìbàdàn wọ́n máa sọ 1820 sí 1828 tí Ìbà Olúyọ̀lé tóun náà jọmọ ọba tóun náà fi Ọ̀yọ́lé lẹ̀ wá síbàdàn. Wọ́n gbọ́ Ọ̀yọ́lé ò tú until 1836 o, ṣùgbọ́n Àtìbà tó wá jẹ́ direct ọmọ ọba gangan ti ń ṣàkóso lọ. Òun ló fi sọ fún Ìbà Olúyọ̀lé pé tá a bá lè rógun Fúlàní ìjà tán Ìwó di Baṣọ̀run, tó sì sọ fún Ìkúrunmí pé Ìwó di Kakanfò. Níbo Ìkúrunmí wà? Ìjàyè. Ìbọ́yọ̀ lòun náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá wa Balógun Ọdẹ́rìnlọ bí ọmọ ló jẹ́ Fáfọ̀njá, wọ́n jọ wà ńlọrin ni, òun náà ó ti lọrin wá bàdàn ni. Bàbá wa Ògúnmọ́lá ẹbí Fèésù ni, Fèésù lẹ́gbẹ̀ẹ́ Ìwó làwọn ti wà. Bàbá wa Àbíkúnlé ńkọ́? Ògbómọ̀ṣọ́. Bí gbogbo wọn ṣe ń lọ káàkiri inú, ṣùgbọ́n wọ́n múra wọn báyìí. Tí mo fẹ́ sọ fún ọ ni pé nǹkan mẹ́rin tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin tó ní agbára ó ní pé wọ́n ja ogun ọ̀hún, wọ́n ṣẹ́gun Fúlàní, kọ́kọ́ mú wọn. Tí wọ́n bá rógun Fúlàní yẹn ṣe lálákọ̀ọ́kọ́, kí ìdí tó múlẹ̀ dáadáa ní Àgọ́dọ̀yọ́ ni ọ̀tọ̀ ní tá a bá máa wí lónìí. Kọ́kọ́ ṣẹ́gun yẹn náà ni Àtìbà wá fẹ̀dọ̀ lórí òróró ni wàá ń jọba lọ. The very first modern council of Yorùbá Obas, modern, kìí ṣe Abíọ́nún pè kan tá a mọ̀, ṣùgbọ́n eléyìí tí ó jẹ́ pé eléyìí tí àkọọ́lẹ̀ rẹ̀ wà. Tí n bá sì ń sọ̀rọ̀, èmi a máa ju àwọn evidence o lọ́ọ̀rẹ́ bá Professor Tóyìn Fálọlá béèrè lọ́wọ́ rẹ̀ o. Àtìbà called that meeting ní Ọ̀yọ́. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ló fẹ́ẹ̀ kún bẹ́ẹ̀ tán o. Ó sì change constitution, ó sọ gbogbo ibi tá a mọ̀ lọ, ó sọ gbogbo nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀. Pábábárì wá ni pé ẹ má jà máa pa àwọn àrẹ̀mọ mọ́. Ẹ wo bí Adélù ṣe ní ogun Ìwàhùn àtogun Olókè méjì against àwọn Fúlàní. Tá a bá tún ní ká tó pa àwọn náà, táwọn Fúlàní bá tún gbórí yọ, kí n bọ láti máa ráwọn èèyàn experience kínní ẹ̀fàdé dùjọba. Ibi wàhálà ti dé táwọn Ẹ̀gbá láwọn ọgbà nù, tí Ìkúrunmí náà lọ́wọ́n ọgbà. Ṣé kì í wá ṣayé empire? Ayé ta wá ni ìyún wọn kan. Tó ń gbọ́ mi dáadáa o. Àgbóyé. Ẹlẹ́ẹ̀kejì, Àlélù débẹ̀ tán.
òun náà la jagun ogun Ìjàyè tá a fi ṣẹ́gun Ìjàyè tá a fi ṣẹ́gun táwọn Ẹ̀gbá gan fi régé tí ó fi wà fully established wípé Adélù ni Aláàfin òun sì ní emperor tí ò sẹ́ni tó tún lè wo idà Adélù lójúmọ́ pé kí láadé. Ẹlẹ́ẹ̀kẹta, ìgbà tí àwọn Ìjẹ̀bú ti ọ̀nà Ejìrìn là máa ń gbà lọ sí Èkó tá a fi máa ṣe nǹkan òwò. Inú wa bí Aláké ìwọ nìkan ò lè máa dá ṣe àkóso ọ̀nà Ejìrìn. Ìjà bá bẹ́lẹ̀. Ìwọ̀n ìjà náà ó wá fọ́ọ̀mù blockade tí ó fi jẹ́ pé nǹkan bí nǹkan ogun ìbọn gbogbo ẹ̀ iyọ̀ gbogbo nǹkan tá a máa fi ṣe trade pẹ̀lú àwọn òyìnbó tó fẹ́ mẹ́hẹ. Aláàfin Adélù láti dá sí i. Ó wá fi ọ̀pá rẹ̀ tó jẹ́ symbol of his authority as the emperor ó fi ránṣẹ́ fi àwọn àlàrí ó fi lé pé ẹ lọ bá Àwùjalẹ̀ kẹ́ sì lọ bá Aláké kẹ́ ní lórúkọ mi Aláàfin ọba gbogbo ilẹ̀ Yorùbá ẹ má jà mọ́. Àbúrò mi ibi ìjà yẹn parí sí nìyẹn. Ó di mẹ́ta. Ìkẹrin nígbà àwọn òyìnbó wá dé tán láwọn fẹ́ ṣe treaty tí wọ́n kọ ìwé lẹ̀ báyìí pé a fẹ́ wá ní gbólóhùn o pẹ̀lú Yorùbá o a fẹ́ jókòó pé ẹ̀yin Yorùbá o ó yá o ẹjẹ́ àjọ tọwọ́ bọ̀ wípé àjọ máa ranra wa lọ́wọ́ àjọ máa ṣètò ààbò àgbé ẹ̀kọ́ wá àmọ́ bá ṣe ìdàgbàsókè. Ṣebí ọba Adéyẹmí alákọ̀ọ́kọ́ ṣebí òun ni wọ́n bá tọwọ́ bọ̀wé àbí wọ́n tọwọ́ bọ̀wé níbo wọ́n ti tọwọ́ bọ̀wé ṣọ́yọ́ ilé ni Ọ̀yọ́ ìwo. Ibo ni a ti tọwọ́ bọ̀wé. Mo ń béèrè lọ́wọ́ rẹ̀ ó wà máa béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ mi níbo wọ́n ti tọwọ́ bọ̀wé. Ẹ̀yin làgbàlagbà. Ọdún wo wọ́n tọwọ́ bọ̀wé. Ẹ bá wa sọ. Ọ̀yọ́ Aláàfin Àtìbà náà wọ́n ti tọ́ Adéyẹmí Ìkíní ti tọwọ́ bọ̀wé kì í sì í ṣòun nìkan lọ́ba tó tọwọ́ bọ̀wé o eléyìí mi wà ní sọ fún ọ lọ wádìí. Ẹ bá wa sọ. Mi ní sọ. Fáwọn èèyàn. Èyí dá iṣẹ́ orí Yorùbá ṣòro ràn lọ́wọ́. Yorùbá ṣòro ràn lọ́wọ́. Ẹ ń bá lòun fẹ́ ran Yorùbá lọ́wọ́ ó kàn mọ̀ pé òun kàn fẹ́ ṣe nítorí tọ́lọ́run ni. The Yorùbás are not deserving of the truth. Ẹlẹ́tàn eléké onírọ́ bàbá wa Ọmọlólú lọ́yọ̀ọ́ ó fọ̀rọ̀ lẹ́kùn tó lọ olólùlọ oníjẹkújẹ làwọn Yorùbá àbọ̀wò mọ tí bàbá wa sọ ọ̀rí tó sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ńlá ni bàbá fídíò yẹn play ẹ̀ fáwọn èèyàn tí bàbá wa Olúlọ́yọ̀ sọ kó tó kú. Ẹlẹ́tàn ni. Oníjẹkújẹ kí wọ́n ti ń pè é àbòsí gbogbo ẹ̀ ti wọlé Yorùbá ó ní báyìí ni nígbà Olúlọ́yọ̀ sọ wọ́n ṣe challenge ẹ̀ ńgbà náà. Èé ṣe Aláàfin nìkan ló tọwọ́ bọ̀wé lọ́ọ̀rì find out ọba wo ló tó tọwọ́ bọ̀wé kí wàá lòun kọ́ ọ bẹ̀. tí ọba wa ṣe eléyìí tí mo gbé fún ọ báwa interview mi wọ́n mi ní dán lóhùn o torí gbà fún múrí ni gbà fún bàdá o. Ọba kan náà tọwọ́ bọ̀wé kì í ṣe Aláàfin nìkan Aláàfin tọwọ́ bọ̀wé mi lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ọba kan náà tó tọwọ́ bọ̀wé kí ló tọwọ́ bọ̀wé kí ló kọ. Kí ni wọ́n kọ torí táwọn èèyàn ò máa wá a. Lẹ́kọ̀ọ́ lọ wá tí kò sọ èmi máa gbọ́ èmi nìkan kọ́ ni mo sọ ìwọ gangan fúnra rẹ lọ wá tó bá wá rí màá wá bá ọjà. Ibi ọ̀rọ̀ parí sínú kò sọ̀rọ̀ mi mọ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin kẹ́nìkan wá sọ pé kò sí Ọ̀yọ́ empire mọ́ after Ọ̀yọ́ Ilé àwọn nǹkan ńlá mẹ́rin gbòógì tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Àtìbà kámá tí ìwà sọ pé ńgbà òyìnbó dé ńgbà òyìnbó kọ́kọ́ dé sí òyìnbó mẹ́rin ló gbé Ọ̀yọ́ ilé Captain Ross tó gbé ìjọba Ọ̀yọ́ ó ti pẹ́ o ó ti dọ́yọ̀ ọmọ ní ìsinyìí o yóò ti tọ́dún kékeré mo bí ṣeré o ìgbà tí
bàbá wa Adéyẹmí tá a ṣe ẹ̀yẹ ìkẹrin fún wọn ọmọdé Ọ̀yọ́ last ẹ̀gbọ́n ilé Captain Ross yẹn mo wá ń sọ fún àbúrò mi kan ọmọọba Oníṣìlé pé ẹ má ilé Captain Ross yóò gbọ́dọ̀ rí báyìí nítorí Captain Ross yẹn òun ló fẹ́ẹ̀ pẹ́ jù nínú àwọn òyìnbó tó gbé Ọ̀yọ́ alọmọdàgbére ọ̀rẹ́ Rọ́ọ̀sì ó wá súnmọ́ Aláàfin gan tí Aláàfin tí mo bí ọ̀rẹ́ ìgbọ́n wà tí ó lọ kò dágbére ó sì mọ̀ díẹ̀ rẹ̀ tí èyí dágbére. kí ni ìdí tí yóò fi dágbére. ó fẹ́ sá lọ Ìbàdàn ni ó fẹ́ sá lọ Ìbàdàn kò wá mọ̀ bí yóò ṣe sọ àbí wọ́n sọ pé tí bá fẹ́ bú ọ ní ìsìn pé ọwálé mi ò sọgbà tó lọmọdàgbére ọ̀rẹ́ Ross. àwọn tẹ́ ẹ ní wọ́n jọ buwọ́lùwé yìí tó o bá tún sọ. ebi 1886 ni a rí yàtọ̀ sí àwọn tó ṣojú Aláàfin bẹ̀ Adéjùmọ̀ Abẹ́sẹ̀ Ìbàdàn. eléyìí tó ń sọ òun ni eléyìí tí wọ́n fi dá àwọn Ọ̀fẹ́ padà sí Ilé Ifẹ̀ nígbà táwọn ọmọdé kẹ́lé wọn. òun ni Adéjùmọ̀ tọwọ́ bọ̀wé Aláàfin ló gbà pé kí àwọn Ọ̀fẹ́ kan padà láti Sọ̀yà. Adéjùmọ̀ ni first son bàbá wa tí ń jẹ́ Kúkómi yẹn òun ni Reverend Samuel Johnson tó kọ̀wé history Yorùbá tó sọ pé ọpẹ́lọpẹ́ Kúkómi lára tòun pé Kúkómi was a young warrior ní gbogbo ogun látàyè kí wọ́n ti yí pé ìwọ́n tó di pọ̀ yọ̀ tú ipò òun ló jẹ́ kó mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní táìmù yẹn Kúkómi yẹn ló tóun àti Ìbà Olúyọ̀lé wọn jọ wọ Ìbàdàn. That was my great grandfather's father. Okay. That was my own grandfather's grandfather. Ní ìwé tí wọ́n kọ lórí Bishop Akínyẹlé by Peter Adébíyì wọ́n kọ ọbẹ̀ wọ́n lísì gbogbo wọn wọ́n sì fi orúkọ grandfather mi as grandson Kúkómi wọ́n sì fi orúkọ bàbá tèmi as great grandson Kúkómi. ọkọ ọbẹ̀ ẹ lọ ìwé nǹkan mo lè tún ọ. wọ́n fẹ́ fọba kan lé kó o tó máa sọ pé kan sórí ibi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn mo wá fẹ́ parí ẹ̀ sí o. ẹni tó fẹ́ ṣe ntẹ́nìkan ò ṣe rí. yóò rí ntẹ́nìkan ò rí rí. ìyá kan ń bẹ ńbàdàn láyé àtijọ́ àmọ́ pè ní ìyá jòjò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó mọ̀ kó bá mi o kó mọ̀ kó bá mi. ìyá jòjò ó burú ó le gan. ìyá jòjò bá kú àwọn ayé wa rí tá a bá gbé ìyá jòjò tira bóyá àgékù ejò tí í ṣòro bí agbọ́n ni kó máa jẹ́ pé tá a bá sí sínú ilé yóò tún máa dà wá láàmú o ẹjẹ́ á lọ sí sóko. àmọ́ tó ṣe wọ́n bá gbà kí wọ́n lọ ṣé ńlẹ̀ Yorùbá ń bẹnu kí òǹkò yìí wípé bónikú bá oníkálukú bá kú lóde Ọ̀yọ́ lé wa pé wọn rò fáláàfin Aláàfin á ní kí wọ́n lọ sí sẹ́sẹ̀ yàrá oníkálukú bá kú lóde Ọ̀yọ́ wọn pé wọn rò fọ́ba á ní kí wọ́n lọ sí sẹ́sẹ̀ gbàgede gbà tó kan ti ẹ̀ṣọ́ kò yọ ọmọ àgbọ̀n yìí wọ́n ní kan sí sẹ́sẹ̀ yàrá olórí wọn ò sún bẹ́ẹ̀ wọ́n ní kan sí ìsàlẹ̀ àgbàlá olórí wọn ò sún bẹ́ẹ̀ wọ́n wá ní kí wọ́n ránṣẹ́ pé babaláwo wá dífá ó ní kí wọ́n lọ pa lágbẹ̀dẹ Ọ̀fà kí wọ́n pa lágbẹ̀dẹ Ìjágbó kí wọ́n kan kó sí idẹ pẹ̀lú gbogbo ẹ̀ náà kọ́ Ìkòyí lórí wọn ò sún bẹ́ẹ̀ bo tó ibi tó sùn tá à ń pè ní àǹtẹ̀tẹ̀ agbede méjì báyìí ní Ìkòyí wà ẹ wá gbé ìyá jòjò ó kú sínú ilé ẹ lọ sí sóko ṣé béèyàn bá kú lóko ìmọ̀ wọn ń sisi tí wọ́n gbé wá nú ilé ni wọ́n mo fi sọ̀rọ̀ kan jò ní pé gbóko díẹ̀ ṣọ̀yọ́ bíntín tí mo ní bọ́ ọ bá pẹ́ jù lóko kó o mọ́ dàbí ọmọ òkú wọ̀fà kó o mọ́ sì pẹ́ jù nínú ilé kó o mọ́ dàbí ọmọ òkú ọ̀lẹ kó o dé kòtòkò pé kó o dé kó o wọ kòtò pé tí o bá dé fìlà pẹ́ kí kó o tó o bá jẹ́ ló jẹ́ ẹ̀ nǹka ìṣe téèyàn kan bá ṣe é yọ lẹ́yìn kí mo wí
nta ìṣe bẹ́ẹ̀ nìkan bá ṣe Láńlẹ́yìn ní jẹ́ òkú ìyá jòjò tẹ́ ẹ lọ sin sóko. Láńlẹ́yìn ni o, torí ńgbà wọn sin sóko gan ló wá bẹ̀rẹ̀ sí dànù lérú. Láàrin ọjọ́ méje èèyàn méje ló kù. Wọ́n wá padà wá ronú ara wọn pé n tá a ṣe fún ìyá jòjò yìí ọ̀dà o. Ìgbà wọn lọ wú òkú ìyá jòjò lóko tán tó gbé wá sílé, wọn ní ìlú tó rọ̀ o. Láńlẹ́yìn tí mo sọ kìí ṣe bọ̀dá mi Fẹ́mi mò ń bá wí ọkẹ mọ́ wọn ọ̀fẹ́ dáná Ìbàdàn o. Àwọn tí wọ́n wò mí dàgbà nú ẹ̀ ń bá fẹ́ ṣe ń tẹ́nìkan ò ṣe rí yóò ṣe kí ni? Yóò lẹ́yìn. Kò jù bá ń lọ. Adé á fún. Òkú ìyá jòjò ni tó kú sílé tẹ́ ẹ fẹ́ lọ sin sóko. Ń tẹ́nìkan ò ṣe rí ẹ má ṣe o. Ẹ̀ṣọ́ kò yọ ọmọ agbọ̀nyùn ọmọ gbélégbègbègbèta tí ò mọ̀ pé kò ṣe bí àgbé igbá kímọ̀rin tí gbé bàdàn. Àádọ́jọ ni kò yí lé gbọ́n alákòóta bíran ló kó bàbá wa lójú ogun. Ṣé ẹ mọ tí ń jẹ́ Ọ̀yọ́ empire? Ẹ mọ tí ń jẹ́ empire? Ẹ ṣeun. Ẹ mọ tí ń jólúgbọ́n tí ń járẹ̀sà tí ń jájagun ńlá? Ẹ mọ tí ń jẹ́ Oníkòyí? Ẹ mọ tí ń jẹ́ Tìmì tí ń jẹ́ Gbọ̀ǹkà? Ẹ mọ tí ń jẹ́ empire ni? Wọ́n ní afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní ṣe wé oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ṣe wé àgbákàgbá àgòyàrò. Wọ́n á máa darí ibi ìyà sí gbogbo ilẹ̀ Yorùbá lónìí o àgòyàrò. Àwa ń ṣe pé kí ó dáa. Ọmọ mi ń Ìbàdàn wọ́n ní àwọn kan sọ pé kó dàjẹ́ o, àwọn kan sọ pé kó dàrú o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ wo ló kọ́? Saheed ni. Ọlọ́run ló jù wọ́n lọ. Àwa màmá ni ó. Ọkàn jẹ́ bó ṣe jẹ́ ní bá pé àyájọ́ kan lé àwọn kan lórí. Bẹ́ẹ̀ ni. Pé ọ̀wọ́ lọ́wọ́ náà. Ajá mọ nígbàgbọ́ ògbó gidi pẹ́ fún adífá fún àjẹ́ tínúwẹ̀ tí í ṣe ọmọ bíbí inú ọlọ́fin abẹ́lára ń dùn. Ajérò ń dùn, ọ̀rọ̀gún lè là ń dùn. Èwo tí lámọ̀ yín tó fẹ́ máa bá wa tí ọmọ du ẹ̀mbrọ̀. Ewétewé ìbápín dùbá. Ìtàkùn kítàkùn kì í bá kẹ̀kẹ́ dùbá lùwẹ̀. Kò séèyàn tí fi dà pàgbín pa bá jẹ́ fi gbóngbó pa lábá wọn tó bá jẹ́ pé tiwa lẹ máa rí wí. Oríwó ti rìwó ni. Bí mo bẹ́ wọn àwọn ìyá mi wọ́n gbé fùwó olùwó kékeré wọ́n ní fáwọn làwọn ń dá. Wọ́n lé mi gbọ́n kẹ́ẹ̀kiri ọmọ ajíbòògù sọ̀rọ̀ ní ìṣọ̀tá wọn kí n máa lọ. Ẹ má ṣì kà láyé o nítorí àwọn ọ̀run. Ẹ má ṣì kà láyé o nítorí àwọn ọ̀run torí tá a bá dé bòdè àwòròjọ bá ṣe rí nìyẹn wí. Àlá kì í bọmọ lẹ́rù ó má lè rọ ó bá ti rí nìyẹn wí.